Morning to you, my lovers all over the world. Still remain Babalawo International. Oh my God, this is my number 081 222 14891. 080 081 222 14891. That's my number. Gbogbo ọmọ ìyá mi tẹ́ wò mí nílé àti lóko. Ẹ̀rọ ìkà tó pè ní alẹ́ oògùn alẹ́ gidigba lélẹ́yìí. Ṣé ẹni kí ni báwo lọ fẹ́ ṣe? Ọmọ ìyá mi kí ló báwo lọ fi máa ṣe? Mú kí ní àwọn kí ní sẹ́ẹ̀lì ìgbélélé ṣe ti rí pé kò sí ìgbé nínú ẹ̀, kò sí ẹran ẹnu ẹ̀ ìkarahùn gbélélé, ìkà tó pè ní ìkarahùn gbélélé. Kí ló máa ṣe? Gbé sínú olóko ogun kókóná, bá di kóná tán wàá kó sínú ọlọ, bá ti kó sínú ọlọ wàá kó sórí ọlọ, sọ́ọ̀rì bá ti kó sórí ọlọ wàá lọ, bá ti wá kúná mo fẹ́ ṣe pàpàpàpàpàpà tó yẹ pé kò ní ẹ̀ ní máa gbèdé question ni mi ò fẹ́ kó gùn jù because of data, because nowadays everything is even data everything and ìwọ fún alára ìwọ wọn data náà ṣe kò wọ́n, so that's the reason why mo fi ń ṣe pàpàpà. So kò ní jó data ẹ, kò ní jó data mi, kò ní jó data everybody, so understand. So now tabati wa ṣe tabati wa gun a máa gun dáadáa àbí o lè kó sọ̀rọ̀ lọ kó lọ bá wọn kókó ní tara nù bó ṣe wà yẹn kì í ṣe méjì bó jẹ́ mẹ́ta bó jẹ́ mẹ́rin bó jẹ́ ibi ẹ̀kan lè fẹ́ lò o lè lò kó sọ̀rọ̀ lọ bá ní kó sọ̀rọ̀ lọ tán wàá lò akúná bá tó akúná ọmọ ìyá mi kí ló máa ṣe wàá akúná bẹ́ẹ̀ pakúná ìkàfẹ́ dà sẹ́nu kó so kò ní bá intestine rẹ jẹ́. So tó bá tó wá lọ bá tó wá kúnná ọmọ ìyá kí ló bá ló máa ṣe o máa tó kó irógbó gbígbẹlẹ lórí bá kó gbígbẹlẹ lórí tó lọ pẹ̀lú ẹ̀ bá ti lọ pẹ̀lú ẹ̀ irógbó gbẹ kí ló máa ṣe ọmọ ìyá mi òun ni pé lọ méjì papọ̀ lọ papọ̀ bá ti lọ papọ̀ dà sínú ike kékeré kan tó bá dà sí ẹ̀ẹ̀kan péré a kò máa bù sọ́wọ́ ni a máa la kò ní dàdúrà kò ní dẹni tí alẹ́ ní gidigba ó máa lè fi máa jí ìyàwó ẹ̀ ó máa lè fi máa tẹ́kànlẹ̀. So bó ṣe jẹ́ ní ọmọ ìyá mi àdúrà gbọ́gbọ́n náà fún wa ọ ilé àbùkù ajẹ́ tiẹ̀ ọ. God Almighty is going to continue to bless you and be with you. Yòókù ọ̀nẹ́kù ìmọ̀ ọ̀nẹ́kù ilé ìbùkún ajẹ́ tiẹ̀ God bless you all. Ilé o.